ìtọ́kọ ẹ̀kú kò ṣe jáwọn ẹgbẹ́ náà ń gbé ṣépè àbí ìyá tó bí lọ́mọ ó ṣe jẹ́wọ́ náà ń gbé ṣépè kò ṣe jẹ́ mọ́mí ẹ̀ ọjọ́ wo lẹ́yìn rí tán gbé fọ́tò yẹ tán rọ́jò ìpele lórí why you ṣéyàn bá ní ìjà kó fa ní tan ya ni ìfà ó tún lè jẹ́ àwọn gist ẹ̀ tó ń bọ́ síta gan àwọn gan náà ń gbé síta àbọ́mọ ènìyàn kọ́ àbí kì í ṣe Yorùbá bóyá ẹ ti gbàgbé pé Yorùbá kọ́ she's trying náà èmi ṣe nǹkan tí Iyabo Ojo yẹn ṣe fún ọmọ ènìyàn lónìí jẹ́ ìlé ṣe àwọn ọmọ mi nìkan náà lè dà mí ọmọ ènìyàn sì lè dá ẹ ọmọ ìyá ẹ̀gbọ́n ó dá ẹ tó wọ̀ tí ẹ ṣá jákọ́ they will still betray you the people you are supporting they will betray you don't worry and that one is going to eat you so bad in fact when they betray you you can fall into depression when they betray you. Jini ìyẹn ló máa worst jù because mama ó pé ládùúrú bí mo ṣe fara gbọta fáwọn people ẹ̀dẹ̀ tó dalẹ̀ ni depression dé nìyẹn leave them alone let them fuck off tó bá ti jẹ́ torí pé o súnmọ́ wọn náà ṣe ń ro ìjò pé láwọn ọmọ ẹ lórí I think it's high time to leave everybody alone jẹ́ kán lọ yanjú ẹ̀ jẹ́ kán lọ bá ìtó jẹ́ tó lọ́kọ dé jẹ́ ó lọ yanjú family problem ẹ̀ ìtó jẹ́ tó ní ọkọ tó kú dé kó kálukú lọ yanjú family problem ẹ̀ they should leave you but you know why ènìyàn lèyàn ó máa jẹ́ ìjà ti ṣòro ó gbé ẹ tó fẹ́ di grandma àsìkò téèyàn jẹun ọmọ rẹ̀ pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tó máa bọ́ ọmọ ẹ̀ tọ́jú ọmọ ẹ̀ tó máa kọ́ nánà tó máa lọ kí ló wá dé why don't act like you are strong or you can fight it gbogbo ìjà kọ́ léèyàn máa win there are some you leave it for God Ọlọ́run ibi tó wá dójú tó báyìí ìgbà ọmọ máa sọ lè dalẹ̀ yí láyé olóore mi lẹ́jẹ̀ irọ́ ni na lie tó bá ti jẹ́ pé obìnrin tó ń bẹ ìjà yẹn torí pé ó wà pẹ̀lú ẹ̀ tó wà àti ẹ̀jọ́ lọ́kọ ló ṣe ń bẹ ìjà ó dẹ̀ filẹ̀ jẹ́ kán jọ lọ máa ràn jẹ́ kán jọ lọ yanjú ara wọn òtítọ́ ọ̀rọ̀ bíi ṣá pé mi ò dá sí rí but take it èmi nìyẹn if I were to be in your shoes èmi everybody shut down mi fẹ́ rí ẹni ìyálàyà anybody everybody fuck off ni o jẹ́ kán pè léèyàn burúkú ìtàn bá bí dànù wọn kó sọ pé ò ṣètò tán bá lò ṣètò kán lọ gbé mọ̀lẹ́bí tiwọn náà kó máa bá wọn jarújà tó ń jà kán máa wọn jẹ pèlè lórí àtàwọn ọmọ tó bá jáde nù wọn. It's not because you cannot fight. It is not because you are weak, but because you are doing it for your children. And I like and I know how much you care so much for your children. But guess what? You are not proving that to me. I know you love your kids. You don't joke with them. Because every time you say, I want mommy, my children, I'm not seeing it in your actions. I'm not saying that. If you truly, truly love them, don't trade an outsider for your children. It doesn't worth it. It doesn't. Kí ló tí mo ṣe máa trade torí mo ń gbé ìjà àtà fún àwọn ọmọ mi. No way. My kids, they come first. If it is to come out and apologize and make peace with everyone so that my children can be at peace. Àwọn ọmọ yẹn náà deserve rest of mind. Wọ́n deserve peace. First of all, ayé máa jẹ́ láti gbéyàwó ẹ̀ síta. Torí they will come for him too. Show wá wọ̀tẹ̀. Kò wọ̀tẹ̀ náà lórí kíni òun gbé ìjà àwọn èèyàn tẹ́ẹ̀tàn. Ó ṣàlàṣírí lọ́wọ́ wọn. Jẹ́ kó kálukú ó bá tiẹ̀ ní gan. Jẹ́ kó kálukú máa bá tiẹ̀ lọ. You soon become a grandma. Show wọ̀tẹ̀. No, show wọ̀tẹ̀ kéèyàn wá trade àwọn ará àta fáwọn ọmọ èèyàn. I will choose my children first o. Èmi ò mọ èèyàn rí. Àwọn tó ń gbìjà gan. Mélòó náà ṣe show tán wá bọ́ta tán gbìjẹ. Àwọn tó ń gbìjà. Àwọn tó fẹ́ kú fún. Mélòó ní wọ́ọ̀rí tán TikTok báyìí. Tán ṣe show. Ìwọ ló ń bá wọn fara gbọ́ta. Àwọn wo ṣáwọn ọmọ ènìyàn tán sì máa tìkapo tán sì máa betray ẹ. Jẹ́ kó lúkálùkù máa bá tiẹ̀ lọ. Ẹ jẹ́ kí ológun gbé ogun ẹ̀. Ọkọ tó fẹ́ kò dẹ̀ láàmú. Àwọn ọmọ Ọlọ́run fi wọn kẹ́ kí ló wá dé? Kí ló wá dé tó wá ní rẹ lára? Ọkọ tó ṣẹ̀ṣẹ̀ rí ẹ máa yẹn Ọlọ́run fi máa yẹn kẹ́. Àwọn ọmọ ẹ wọ́n gbọ́ràn wọ́n yanjú. Kí ló wá dé tó máa gbọ́rọ̀ ọlọ́rọ̀ sórí láti affect àwọn ọmọ ẹ? It's not does it what I can't do that anyway.